ẹgbẹ́ òṣèlú kan tí ó ń jẹ́ Action People's Party APP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa ti gbé olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Aṣíwájú Bọ́lá Oyèbámíjí wọ́n máa ti wọ́ lọ ilé ẹjọ́ tí wọ́n sì ní kí ilé ẹjọ́ kó fòfin de Bọ́lá Oyèbámíjí pé kò lẹ́tọ̀ọ́ kò sì láṣẹ láti kópa níbi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lóṣù kẹjọ ọdún yìí, ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fèsì wípé ọ̀rọ̀ náà ọwọ́ lọ́wọ́ ìsọ̀ òun lòun Jákọ́bù ni o, èèyàn pé bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú Action People's Party APP ni ló gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́, ṣùgbọ́n tí wọ́n ní ìrò omi tó ń jó lórí omi onílù tó lùlù fún ó wà lábẹ́ odò, èèyàn pé ẹnìkan ló rán wọn níṣẹ́ tí kì í ṣẹgbẹ́ òṣèlú APP ní oúnjẹ iṣẹ́ tí wọ́n jẹ́ náà. Iṣẹ́ rẹ̀ mọ̀ pé nínú oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ ọdún yìí 15th of August 2026 ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé, bó sì tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa nínú ètò ìdìbò náà wọ́n lé ní 10 dáadáa, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú 3 ọ̀tọ̀ọ̀tọ̀ àti olùdíje 3 ọ̀tọ̀ọ̀tọ̀ inú fẹsẹ̀ múlẹ̀ tó sì ti dájú pé ọ̀kan láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni yóò jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà oṣù kẹjọ ọdún tá a wà yìí náà. Ẹni àkọ́kọ́ ni gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke tó fẹ́ ṣe sáà kejì nínú ẹgbẹ́ òṣèlú Accord Party, ẹni kejì sì ni Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tó ń fẹ́ ṣe gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, ẹni kẹta òun sì ni abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Honorébù Najim Abdulsalam tó jẹ́ pé òun fẹ́ ṣojú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò ètò ìdìbò gómìnà náà lóṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí. Ṣá o, ní ọ̀sẹ̀ tí ó lọ lọ́hùn ní ẹgbẹ́ òṣèlú Action People's Party ni wọ́n gbé Bọ́lá Oyèbámíjí tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú APC lọ sí ilé ẹjọ́ wípé àwọn ìwé ẹ̀rí àti orúkọ tó lò láti fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò lọ́dọ̀ àjọ INEC, wọ́n ní àwọn orúkọ náà kò bá a mu rárá o, àti pé àwọn àṣìṣe wà ńbẹ̀ tí wọ́n sì ní kí wọ́n fi òfin de Bọ́lá Oyèbámíjí nítorí pé jìbìtì ní abẹ́ òfin. Ọ̀rọ̀ inú mà ti di awuyewuye ńlá tó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ kó gbóná janjan ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lópin ọ̀sẹ̀ tí ó kọjá, ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun nípasẹ̀ agbẹnusọ wọn Ọ̀gbẹ́ni Kọ́lá Ọlábísí ó jẹ́ kó di mímọ̀ wípé gómìnà Adémọ́lá Adeleke ni ló wà lẹ́yìn ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú APP pè tí kì í ṣe pé ẹgbẹ́ òṣèlú APP ló pe ẹjọ́ náà. Wọ́n ní ẹ̀rù APC àti Bọ́lá Oyèbámíjí ló ń ba gómìnà tí ò fẹ́ kókó pa, tí wọ́n sì ní ìgbìyànjú wọn ó ní gbogbo ẹ̀ náà ló máa padà já sí òfo.